ikú ti wà nínú rice ẹ tún fi mineral step ẹ̀ down. Okay náà inú Alaimokan lẹ ti máa gbọ́ gbogbo àwọn gbólóhùn yẹn ó dẹ̀ ti ń ṣò lórí Yorubaplus. Alaimokan ṣé ẹ mọ̀ Yorùbá bọ̀ wọ́n wí pé Alaimokan kógun jàlú ni o kì í ṣòun nìkan ló máa ń kógun jà Alaimokan ó ń kógun jàlú. ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ pé ẹ̀yin náà jẹ́ olólùfẹ́ Yorùbá movies dáadáa tẹ́ ẹ fẹ́ràn eré àgbéléwò tó jẹ́ ti Yorùbá ìyẹn sinimá Yorùbá ibi tó dáa lẹ dé sí o ibi tó dáa gidi gan náà lẹ dé sí. Ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀ sinimá èyí tá a ti wò èyí tó ń bọ̀ tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí tẹ́ni ìbàjẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ ṣalábàápàdé ìkànnì yìí ẹ bá a subscribe sí bíbá yìí ẹ̀yin náà tẹ subscribe button yẹn ẹ lè máa mọ bó ṣe ń lọ ìgbádùn tiyín òun ló jẹ wá lógún. Nǹkan tá a wà fún lórí ìkànnì yìí ni láti bá yín lọ sórí YouTube ká lọ bá yín wo àwọn sinimá yẹn lọ́lọ́kan òjọ̀kan ká wá mú wá bí. Èwo la mú wá fún yín lónìí Alaimokan apá kejì òun la ní ká sọ nípa ẹ̀. Ẹ wá kan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ ká jọ gbádùn ra wa dáadáa. Ẹ kú kalẹ̀. Ṣé ibi tí Alaimokan parí sí yẹn ṣé ibẹ̀ náà lẹ́yìn lérò pé ó yẹ kó parí sí àbí ó yẹ kó sì tẹ̀síwájú? Ọlámilékan Yusuf Ọ̀rọ̀pọ̀ òun ló kọ ilé yìí àwọn èèyàn dẹ̀ gbé òṣùbà káre fún. Bẹ́yìn ò báyìí tí ì rí Alaimokan. A married couple's life is disrupted by the husband's spoiled brother, who constantly takes advantages of his generosity. As the demand grows unbearable, the couple must confront how long this cycle can continue before it tears them apart. Find out more. Nínú sinimá Alaimokan, ó ti wà lórí YouTube lórí Yorubaplus. Ó ti ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa gbádùn ẹ̀. Ọlọ́run Ọlámilékan Yusuf Ọ̀rọ̀pọ̀ òun ló kọ eléyìí. Ẹ dẹ̀ mọ̀ pé Ọlámilékan Yusuf Ọ̀rọ̀pọ̀ tí gbogbo yín ti ẹ̀ mọ̀ sí ọ̀rọ̀pọ̀ lẹ mọ̀ sí kò ní bá wọn kọ tán tí ò ní nítumọ̀. Ó kọ eléyìí gbọ̀ngbọ̀n ó kàn sí. Ṣé ẹ wá ń retí apá kejì àbẹ́ ẹ̀ retí apá kejì? Ó dà ẹ máa lọ sórí Yorubaplus báyìí kẹ́ ẹ lọ wò. Tẹ́ ẹ bá ti wá wò ẹ máa padà bọ̀ ń bí báyìí kẹ́ ẹ wá sọ review yín kẹ́ ẹ sọ fún mi. Alaimokan ti ń ṣó àwọn òṣèré tí ẹ máa láǹfààní àti bá pàdé ńbẹ̀. Tunde Aderinoye, Zainab Bakare, Mimisola Daniel, Juliet Jatto àti Ọ̀rọ̀pọ̀ fúnra rẹ̀ gbogbo wọn ni wọ́n pa tú méje èyí tó dẹ̀ ń pa nínú igbó. Ẹ máa love sinimá yìí gan ẹ̀yin máa lọ sórí YouTube báyìí kẹ́ ẹ lọ wò. Part 2 Alaimokan ó ń bọ̀ lọ́nà mo gbàgbọ́ àbí ibi tí ó tán sí yẹn ẹ̀yin náà ti fẹ́ bẹ́ẹ̀ ibi tó tán sí yẹn ẹ lérò pé ibẹ̀ náà ló yẹ kó parí sí àbí. Alright no problem ẹ kájọ máa wò bọ̀ ó ń bọ̀ lọ́nà ó dá mi lójú. Ẹ má gbàgbé pé bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tẹ́ ẹ kọ́ ṣalábàápàdé ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé lórúkọ ẹ̀ níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Ìgbádùn tí òun ló jẹ wá lógún. Dátà ti hàn àmọ́ ohun tí orílẹ̀-èdè wa ń sọ àdẹ̀fẹ́ kẹ́ ẹ fi owó ṣòfò láṣẹ ní ká bá yín kọ́kọ́ wò ná tá a bá ti wò á ṣàlàyé à sọ fún yín ẹ̀yin náà ṣe ìṣègùn ẹ lọ fojú lóúnjẹ. Ẹ ṣé gan-an nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí ẹ bá a like ẹ subscribe ẹ comment kẹ́ ẹ tún pín sọ́dọ̀ àwọn ẹlòmíì inú wa dùn bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀. Títí ìgbà míì tá a tún fi mú sinimá míì wá sí ojú ìwòran yín èmi àti ẹ̀yin a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.